mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọ bí ẹ ṣe àtìgbò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́ máa sọ ẹ̀jọ̀ tí kán lè kan náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà àwọn ẹ̀ láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láti sinmi pẹ̀lú ní ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ìgbẹ́. Yorùbá ní sẹ́wọ̀n ẹ̀fọ́ mi nígbà kankan máa wọlé tì mí máa pa ọgbẹ́ tí bàbá mẹ́. ẹ ní mo dín yẹn gbé olú bàbá wa káyọ̀ la olú bàbá mi ọmọ ògbó oníjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní Sunday Igboho ẹ dín yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀jí gbé ẹ tún pa olóyún yẹn gé owó nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lóòlù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwó àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn lọ́kùn fúlàní àwọn tó ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ mi nígbà tẹ́ bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé níta ẹ̀sẹ̀ yìí kò dáa ẹ̀ẹ́dì mo jáwọn yẹn wá gbé mi wọ́n pa ọmọ yẹn tó kọjá yẹn sí ẹ ọjà fẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbóró wọn tó ń gbé Fúlàní níbà yóò wá lọ ń gbé ẹ̀rẹ́ kó níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti táyì yúrò ẹ̀ mọ́ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tètè lọ ẹ bá kájọ fún ọdún bẹ́ẹ̀ mi tàbí wọn pè ní dípò òun yẹn kọ́ kò sí nbí ọlọ́run bàbá yẹn wọ́n pẹ̀lẹ́ sẹ́tì pé now títí bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún complete pẹ̀lú àwọn mo láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ àtàbúrò ẹ tán lọ kámọ́lé lóru tán gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú ra wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ wọn bí wọ́n bá gbé wọn lọ àdúrà tí náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sẹ́wọ̀n pé ẹjọ́ tí wọ́n ti ń ṣe ìwágbò omi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí màá yọ̀ǹda abọ́kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mú wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yìí náà sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sí ẹni náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yìí tó ń gbé ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lọ́dún wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin baálẹ̀ compound ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ fọ́n gbé wa ẹ pè ọba bọ́ọ̀lì yẹn baálẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsànù ìsàpọ̀ àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo fún àlùkò àwọn tó ní mi mo ń bọ̀ mbẹ́ anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà tí láwọn oníbàá gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní ma bá ń jà gan
ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100%. Ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí. DPO mo lè fẹ́ kọ́ wà very careful. DPO inú bàbá DPO ẹ̀ lè bàlú wájẹ́ o ọmọ kọ́mọ sọ ní o ẹ wà very careful. Táwọn Fúlàní wá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn. Tí Fúlàní wá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá sí mo ń sọ ẹgbẹ́ máa pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sọ ilé o mo fún 2 hours táwọn ẹlọ gbé àwọn ẹwà tí wọn bá gbé wọn lẹ̀ àlọ́wọ́ ta fẹ́ san o ẹgbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ da owó yẹn jọ lára rẹ̀ kẹlẹ́ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ da owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú rẹ̀ bá wà sọ̀rọ̀ alẹ́ fọ́ọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní da owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́gbé tọ́ bá pa wọn problem ni ọ̀rọ̀ ìbẹ́ lọ sẹ́fẹ́ ó máa bá dáhùn lọ́dọ̀ ẹ̀rọ sẹ́lú fún ààrẹ lọ́wọ́ àwọn ẹ̀kọ́ lọ́wọ́ ìlú wa ń lu ọmọ ìlú ìlú mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé ẹni bá kẹ́wẹ́ sọ bàbá wa rè é bá wọn sọ tí wọ́n àfẹ́bí fún yín ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́jọ́ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi olórí. Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé sọ́ọ̀nì mi gbogbo ìmọ̀ pé mi ṣe sọ́ọ̀nì mi kọ́ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ti ń sìn wọn á fẹ́ kẹ́ jíga síra lọ́kàn káde wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́ẹ̀ tàn fún ọ ní support ẹni tí n bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí tó ń support fún láti máa kidnap yẹn máa pa ni òṣìṣẹ́ ìdájọ́ rẹ̀ ní kí kápá anybody tó bá jọ ọmọ Igboho tó bá support fún àtọ́jọ́ díyẹn gbé èyí náà wo wọ́n díyẹn gbé toyúntoyún ẹni tó wá gbé owó lọ tó ní gbogbo wa wọ́n wá pa olóyè nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ ní ẹ̀sọ́ ẹ̀jẹ̀ kó wọ́n lọ́wọ́ kan. ọ̀gá mi.